Bẹ́ẹ̀ni, kògókògó báyìí òun náà ni ohun agogo dùgbẹ̀dùgbẹ̀ ní ti Akèrègbè. Àtúnkù dédé àsìkò yìí níbi yòówù kẹ́tì láǹfààní láti máa darapọ̀ mọ́ mi lórí ìkànnì Àrólé Bàbá 1010 TV tó níbi tá a ti ṣe bẹ́ẹ̀ mọ́ròyìn wá lájọ́ balẹ̀ bí nǹkan ti ṣe ń lọ káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáláyé. Ibo tí bẹ́ẹ̀ fún òwò ojú náà ní fọ́ bẹ́ẹ̀ etí tẹ̀sí fẹ́ ń gbọ́ wa etí náà nídìí. Ìròyìn fún tásìkò yìí náà làyàn fẹ́ Elédùmarè tún ṣe bẹ́ẹ̀ tó mú aṣojú mọ́ máwòrán àti tí gbọ́ wa ṣé bẹ́ẹ̀ ti mọ̀ pé kókó inú ìròyìn òun lákọ̀ọ́kọ́ gbéyẹ̀wò ṣáájú ẹ̀kúnrẹ́rẹ́ rẹ̀ báyìí. Ẹ wò ó ká má parọ́ ká má ṣèké ó ti tán fún Nasiru El-Rufai nínú òṣèlú o. Kò sẹ́ni tó ń sọ̀rọ̀ nípa ìpadàbọ̀ rẹ̀ bí tí wù kó máa bí wàhálà ló sọ èyí di mímọ̀. Bàbá ẹkún sísun kò ran ohun tó wà nílẹ̀ yìí rárá, ṣe ní kẹ́kọ̀wé fipò yín sílẹ̀ gẹ́gẹ́ bí olórí fún àjọ Jambu. Olùkọ́ àgbà ilé ẹ̀kọ́ gíga kan òun ló ṣe bẹ́ẹ̀ gba olórí àjọ Jambu náà nímọ̀ràn. Ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná iná ọba a máa nílò owó tó tó bílíọ̀nù lọ́nà $10 ní ọdọọdún láti fi rí iná tó dáa lò lórílẹ̀‐èdè Nàìjíríà. Adébáyọ̀ Adélabú òun ló ṣe àlàyé ọ̀rọ̀ burúkú gbà òun lélẹ́yìí o níbi tí ètò ààbò orílẹ̀‐èdè Nàìjíríà tó bàjẹ́ dé báyìí níṣẹ́ ni ọmọlé ìgbìmọ̀ asòfin kan ṣe àlàyé pé ọmọ tuntun làwọn agbésùmọ̀mí náà fi ń ṣe oúnjẹ ajá ní ìpínlẹ̀ Zamfara. Ìpínlẹ̀ Katsina àwọn agbébọn ya wọ ilé ìwòsàn lọ́sàn-án gangan wọ́n sì ṣekú pa òṣìṣẹ́ ilé ìwòsàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀. Ó tún di inú igbó Sambisa báyìí ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí àti torí òfurufú náà ti ṣekú pa ọ̀gọ̀rọ̀ ikọ̀ Boko Haram tán fi inú igbó Sambisa ṣe ibùgbé wọn. Ìròyìn ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́ báyìí. Ẹ wò ó ká má parọ́ ká má ṣèké níṣe ni àwọn ènìyàn wọn ò tiẹ̀ rántí El-Rufai bí tí wù kó máa èyí tó ń túmọ̀ sí wípé kò sí ìpadàbọ̀ kankan fún un nínú òṣèlú. Bíwálà ló sọ èyí di mímọ̀. Ẹni tó jẹ́ olùdámọ̀ràn pàtàkì fààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí ètò ìròyìn àti ìlànà tá à ń tẹ̀lé lórílẹ̀‐èdè Nàìjíríà àti àwọ̀ yìí Daniel Bíwálà onímọ̀ ṣe àlàyé ọ̀rọ̀ lórí móhùnmáwòrán AIT lánàá òde yìí níbi tó ti sọ di mímọ̀ wípé Nasiru El-Rufai tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Kaduna ó ní kò sí nǹkan kan fún wa lágbọn ètò òṣèlú báyìí nígbà tí ń ṣe àlàyé ọ̀rọ̀ wípé ó fi àwọn sílẹ̀ nínú ẹgbẹ́ òṣèlú APC tó sì lọ ń darapọ̀ mọ́ àwọn ènìyàn láti ṣe àkójọpọ̀ kí wọ́n lè yí àga Ààrẹ Bọ́lá Ahmed Tinubu nídìí. Ó ní ta ni kò ṣàìmọ̀ pé kò sí nǹkan kan fún Nasiru El-Rufai àbíbò lẹni tó jẹ́ gómìnà tó wà lórí àlééfà yóò ṣe ń ṣe bẹ́ẹ̀ tó sì ń fi ìdí rẹmi nínú ètò ìdìbò nínú ẹgbẹ́ òṣèlú rẹ̀. Ó ṣe àpẹẹrẹ pé lásìkò tí El-Rufai tó wà ní sáà kejì gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ Kaduna ó ní àga sẹ́nítọ̀ 3 ọ̀tọ̀ọ̀tọ̀ òun làwọn pàdánù nínú ẹgbẹ́ òṣèlú APC. Ọ̀gọ̀rọ̀ ọmọlé ìgbìmọ̀ asòfin làwọn tún ṣe bẹ́ẹ̀ tí wọ́n fi ìdí rẹmi nínú ẹgbẹ́ òṣèlú APC nígbà tó sì jẹ́ pé ipò ààrẹ gan nínú ẹgbẹ́ òṣèlú APC wọ́n ṣe ni kò tó jáwé olúborí. Ó ní kí wọ́n ló kù fún kò sí nǹkan kan láti ọ̀dọ̀ Nasiru El-Rufai torí pé àwọn ènìyàn rẹ̀ ní ìpínlẹ̀ Kaduna wọn ò mọ pàtàkì rẹ̀ bẹ́ẹ̀ wọn ò sì ṣe àpọ́nlé fún un. Ó ní fún ìdí èyí ẹ má wulẹ̀ retí ìpadàbọ̀ rẹ̀ kankan bíi tí wù kó máa torí wípé ó ti tán fún El-Rufai nínú ètò òṣèlú orílẹ̀-èdè Nàìjíríà. Ọ̀rọ̀ pọ̀ ẹ̀jìn sáré mú fídíò náà wá kó máa jẹ́ ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé ìròyìn náà. You see, I know that the southern people generally have a sentiment that the North has done 8 years. The South should be allowed to do 8 years. These southern people who have this sentiment, they are even in the political parties where Northerners are contesting. They will not vote for the Northern candidate. They will vote for a Southern candidate. And it is fair, just, and equitable. That is one. Number two, the North. When we talk of the North, there are times there is a misconception. People identify 5 eggheads and call them the North. Some of them are disconnected from the source. I'll give you an example of a governor, former governor that left us. And he's moving a coalition, generating boss, according to them. Are you referring to Nasir El-Rufai? Okay, yes. Now, take for example, there are some people from the South or elsewhere, when they see him talking, they will think as if he will move like a clap of thunder out of a blue sky. But in politics, those who look at politics, they call it, it's called political science, because there is a science behind politics.
You look at stats, you look at numbers, you look at trajectory, I bet, right? In the second half of his term, when he was doing his second term, he was so unpopular that APC lost 3 Senate seats and a number of House of Rep, and the president lost the election there. Some people won't look at those, but political scientists, they look at those things as indices, and they know that this one is like Andrew Liver Salt. Ẹ káàbọ̀ padà. Bàbá ẹkún sísun kò ran ohun tó wà nílẹ̀ yìí bí tí ń wù kó máa o ṣe ní kẹ́ kọ̀wé fipò yín sílẹ̀ gẹ́gẹ́ bí olórí fún àjọ jambu. Olùkọ́ àgbà ilé ẹ̀kọ́ kan ni ó ṣe bẹ́ẹ̀ gba ẹni tó jẹ́ olórí àjọ jambu nímọ̀ràn. Látàrí ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ nípa bí àwọn akẹ́kọ̀ọ́ bá ṣe bẹ́ẹ̀ fìdí rẹmi lóní rẹpẹtẹ nínú èsì ìdánwò jambu tí wọ́n ṣe lọ sẹ́yìn yìí, níbi tí ẹni tó jẹ́ adarí àgbà fún àjọ jambu náà, ọ̀jọ̀gbọ́n Isiaq Olóyèdè, tó ti ń ṣe ní àlàyé ọ̀rọ̀ lánàá nípa àṣìṣe àti àìṣedéédé àwọn tó mú kí àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n ṣe bẹ́ẹ̀ fìdí rẹmi tí wọ́n fi pọ̀ jaburata. Bẹ́ẹ̀ bá sì gbàgbé, ó lé ní 1.5 million àwọn ènìyàn tí wọ́n ṣe ní àlàyé wípé wọ́n gba máàkì èyí tó kéré sí 200 máàkì ní inú èsì ìdánwò náà, èyí tí wọ́n fi ṣe ní àlàyé pé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ọ̀hún ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ fìdí rẹmi nígbà tí àwọn òbí àti alágbàtọ́ tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ gbé ìgbésẹ̀ wípé àwọn yóò yẹ àjọ jambu lọ́wọ́ ọ̀rọ̀ wò nípa bí àwọn akẹ́kọ̀ọ́ bí wọ́n ṣe bẹ́ẹ̀ fi ìdí rẹmi tó èyí tí ó tó yìí. Níṣe ni ẹni tó wá jẹ́ ọ̀gá àgbà àwọn jambu náà, ọ̀jọ̀gbọ́n Olóyèdè, ló wá ṣe ní àlàyé ọ̀rọ̀ pé àwọn làwọn ṣe àṣìṣe àti pé àìṣedéédé àwọn ló mú kí ọ̀pọ̀lọpọ̀ àwọn akẹ́kọ̀ọ́ kan fi ìdí rẹmi. Lásìkò tó ń sọ ọ̀rọ̀ náà lọ́wọ́ ni bàbá bá bú sẹ́kún gbaragada láti fi ṣe ẹ̀dùn ọkàn rẹ̀ lórí àìṣedéédé wọn. Àmọ́ ṣá o, ojú ọ̀tọ̀ ó ní àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà ó ní wọ́n fi wò ó pàtàkì jùlọ ẹni tó jẹ́ olùkọ́ ní ilé ẹ̀kọ́ gíga ti ẹ̀ka political science ní ilé ìwé gíga Nnamdi Azikiwe tí ń bẹ ní Awka ní ìpínlẹ̀ ọ̀hún, èyí tí orúkọ rẹ̀ ń jẹ́ ọ̀mọ̀wé Christian Okeke, níbi tó ti ṣe àlàyé ọ̀rọ̀ wípé ẹkún tí bàbá ń sun ọ̀ràn tó ti bàjẹ́ nílẹ̀ yìí o, níṣe ni kí bàbá ọ̀hún kó gbìyànjú láti kọ̀wé fipò rẹ̀ sílẹ̀ gẹ́gẹ́ bí àjọ jambu, gẹ́gẹ́ bí olórí àjọ jambu, torí pé níṣe ni kò kájú òṣùwọ̀n. Ó ní àbẹ́ẹ̀ máa wá wò wá lórílẹ̀‐èdè Nàìjíríà tí kì í bá ṣe wípé àwọn ènìyàn dìde láti fi ọwọ́ òfin bọ èsì ìdánwò àwọn akẹ́kọ̀ọ́ tí a sì gbé ọ̀rùn lé pé kí ló ṣẹlẹ̀ àti kí ló fà á. Ó ní wọn mọ̀ ní jáde kí wọ́n sọ wípé àwọn làwọn ṣe àṣìṣe, a sì mọ̀ bọ́ àwọn akẹ́kọ̀ọ́ wípé àwọn ni wọn ò mọ ohun tí wọ́n ṣe àti pé àwọn ni wọn ò mọ ìwé tó mú wọn fi ìdí rẹmi nínú ìdánwò jambu. Ó ní gbogbo ìtẹ̀sọ́pọ̀ àwọn akẹ́kọ̀ọ́ yóò tún ìdánwò ọ̀hún ṣe yìí, òun kọ́ ni ọ̀nà àbáyọ kò sì lè ràn wá lọ́wọ́ bí kì í ṣe pé kéde èsì ìdánwò àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún bó ṣe tọ́ àti bí ó ṣe yẹ. Ó ní ti àfẹ́ báyìí torí pé ẹ̀ka yóò sùn wọn. Fún ìdí èyí, ẹ má wulẹ̀ tí ẹ̀ sunkún kankan, ẹ kọ̀wé kẹ́ fi ipò yín sílẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí ó jẹ́ olórí àjọ jambu. Ó ní àwù á sì á máa wò ó tí àwọn ààyè tí wọ́n ti ń ṣe ìdánwò jambu èyí tí òǹkà rẹ̀ jẹ́ 75 tí wọ́n máa tún ṣe ní ìpínlẹ̀ Èkó. Ó ní bóun náà ṣe báwọn. Ó tún ní ti Owerri zone níbi tí òǹkà ti àwọn ènìyàn tí wọ́n tún ṣe ní sẹ́ńtà tí òǹkà rẹ̀ jẹ́ 52. Ó ní kò bójúmu tó yàkàtẹ́ fi wá máa sunkún lójú ayélujára. Ẹ kọ̀wé kẹ́ fipò yín sílẹ̀ gẹ́gẹ́ bí olórí àjọ jambu náà. Despite being able to identify the source of the problem and the affected centers, we are conscious of the painful damage it has inflicted on the reputation of JAMB. As registrar of JAMB, I hold myself personally responsible including for the negligence of the service provider and I unreservedly apologize for it. Ẹ káàbọ̀ padà. Ọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná ọba báyìí, iná ọba
a máa nílò owó tó tó bílíọ̀nù lọ́nà $10 ká tó lè ṣe bẹ́ẹ̀ ṣe àtúnṣe fún ọ̀rọ̀ iná orílẹ̀-èdè Nàìjíríà tí ó fi dúró dáadáa tí ó sì fi máa wà ní gbogbo ìgbà àti gbogbo òrèkóòrè. Ẹni tó jẹ́ mínísítà fọ́rọ̀ iná ọba nílẹ̀ yìí Adébáyọ̀ Adélabú òun ló ṣe àlàyé ọ̀rọ̀. Mínísítà tó ń rí sọ̀rọ̀ iná mọ̀nàmọ́ná lórílẹ̀-èdè Nàìjíríà Báyọ̀ Adélabú ni ó máa ṣe àlàyé ọ̀rọ̀ wípé níṣe ni orílẹ̀-èdè Nàìjíríà yóò nílò owó tó jẹ́ $10 billion ní ọdọọdún tí yóò fi di ọdún 10 sí 20 ọdún sásìkò tá a wà yìí táwọn yóò sì máa rí $10 billion náà ní gbogbo ìgbà àti gbogbo èrèkóòrè láti fi lè ṣe àtúnṣe àwọn tó kù díẹ̀ nínú iná mọ̀nàmọ́ná iná ọba tí ó fi dúró dáadáa tí kò sì fi ní máa ṣe ségesège bí ó ṣe ń ṣe láti bí 60 ọdún sẹ́yìn ní orílẹ̀-èdè Nàìjíríà tá a wà yìí. Mínísítà ọ̀hún ló ṣe àlàyé ọ̀rọ̀ náà lásìkò ìfilọ́lẹ̀ iná sólà tó jẹ́ 2.5 megawatt èyí tí wọ́n ṣe ní Nigeria Defence Academy tí ń bẹ ní ìpínlẹ̀ Kaduna. Nínú àlàyé rẹ̀ ó mọ̀ gbìyànjú láti sọ dímọ̀ wípé gbogbo akitiyan ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti lè jẹ́ kí iná mọ̀nàmọ́ná kó dúró dáadí kí ó sì má ṣe ṣégeṣège mọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà ó ní ààrẹ ń ṣe tó sì gbìyànjú láti wo ojútùú sí ó ní látàrí ìgbìyànjú yìí a nílò àwọn owó tó tó $10 billion láti lè máa ṣe àtúnṣe ní ọdọọdún fún àwọn nǹkan iná ọba tí ó mú dúró dáadáa. Nígbà tí ó sì tún ṣe àlàyé ó ní bẹ́ẹ̀ a tún ní láti tẹ̀lé àwọn ìgbésẹ̀ àti ìlànà kọ̀ọ̀kan èyí tí ó ṣe àǹfààní fún wa lẹ́yìn tá a bá tẹ̀ ń rí owó yìí tán. Kí wọ́n ní àwọn ìgbésẹ̀ àti ìlànà tó sọ fídíò rẹ̀ bẹ́ẹ̀ bì ẹ jẹ́ ká gbọ́ látẹnu Adébáyọ̀ Adélabú. Reliable, functional and stable electricity in Nigeria. On an annual basis, we need to spend nothing less than $10 billion annually for the next 10 to 20 years for us to achieve it. But it goes beyond spending money. I read out a couple of foundational bottlenecks and obstacles that we have experienced in the power sector, which have to be fixed for the spending of this money to have meaning, for it to have the kind of positive consequence that we envisage. Number one is the legislative and policy foundation, which this administration has achieved by signing on into an act as the first bill in 2023 by His Excellency President Bola Ahmed Tinubu. Immediately resumed the Electricity Act of 2023, which achieved liberalization of the power sector. Ẹ tún káàbọ̀ padà. Ọ̀rọ̀ burúkú òní eléyìí ò níbi tí ètò ààbò orílẹ̀-èdè Nàìjíríà tó ṣe bẹ́ẹ̀ dẹnu kodò tó sì bàjẹ́ dé báyìí níṣe ni ọmọlé ìgbìmọ̀ asòfin ní ọmọ tuntun jòjòló làwọn agbésùmọ̀mí náà fún ajá jẹ ní inú igbó tí wọ́n wà ní ìpínlẹ̀ Zamfara. Ọmọlé ìgbìmọ̀ asòfin kékeré l'Àbújá tó ń ṣojú ẹkùn Kaura Namoda àti Birnin Magaji Federal Constituency ní ìpínlẹ̀ Zamfara ìyún Aminu Sani Jaji ó mọ̀ ṣe àlàyé ọ̀rọ̀ níbi ètò kan tó wáyé lánàá níbi tó ti ṣe ní àlàyé wípé níbi tí ètò ààbò bàjẹ́ dé ní ìpínlẹ̀ Zamfara báyìí àfi kí Ọlọ́run kó ṣe àánú fún àwọn ni ó nítorí wípé lásìkò yìí ọmọ tuntun jòjòló tó jẹ́ ìbejì ọ̀tọ̀ọ̀tọ̀ ó ní àwọn agbésùmọ̀mí ó ní wọ́n jù fún ajá wọn tí ń jẹ lóòyẹ̀ gẹ́gẹ́ bí ó ṣe ní àlàyé pé àwọn agbésùmọ̀mí ọ̀hún ó ní wọ́n jẹ́ aláboyún kan gbé ní àsìkò tí ó kù dẹ̀dẹ̀ tí yóò bímọ ó ló sì wá lọ bímọ náà sí ọ̀dọ̀ wọn ó ní kàkà tí wọ́n fi ṣe ìtọ́jú rẹ̀ níṣe ni wọ́n gbé ọmọ ìbejì ọ̀tọ̀ọ̀tọ̀ tó bí náà gbé jù fún ajá wọn tí ajá sì jẹ àwọn ọmọ náà lóòyẹ̀. Bákan náà ló tún ní irú ìròyìn bẹ́ẹ̀ ó ní tí ọmọdékùnrin kan èyí tí wọ́n ní ó ní àrùn wárápá ṣùgbọ́n náà ló ní àrùn wárápá láti ọ̀dọ̀ àwọn oníṣẹ́ láabi tí wọ́n jí gbé nígbà tí wọ́n sì tú sílẹ̀ tán ó ní wọ́n rí i pé ó ti ní wárápá tí àwọn oníṣẹ́ láabi ọ̀hún tí wọ́n sì tún béèrè pé ká dá ọmọ náà padà wá sí ọ̀dọ̀ àwọn káwọn ṣe bẹ́ẹ̀ ṣe ikú pa á. Níṣe ni wọ́n ní tí wọn ò bá fi ọmọ ọ̀hún sílẹ̀ àwọn yóò gbẹ̀mí gbogbo ìdílé àti mọ̀lẹ́bí ọmọ náà. Níṣe ni bàbá àti ọmọ ọ̀hún ó ní wọ́n gbà pé kí ọmọ náà lọ bá àwọn agbésùmọ̀mí tí wọ́n sì yìnbọn pa ọmọ náà ó ní níbi tí a bá ètò ààbò ìpínlẹ̀ Zamfara
níbi tá a bá dèrè o. Bẹ́ẹ̀ ló ṣe ní àlàyé pé gbogbo nǹkan tó ti dorí kodò tó sì ti porúkú musu ní ìpínlẹ̀ Zamfara. Ó ní àwọn ènìyàn wọn ò lè lọ sóko láti dáko mọ́, èyí tó mú èèyàn ebi ọ̀pàgbà fọmẹkẹ tó ti mú dání báyìí ní ìpínlẹ̀ Zamfara. Bákan náà ló tún ṣe ní àlàyé wípé kò sí ilé fáwọn míì tí wọ́n ti kó wọn ní pápámọ́ra kúrò ní ilé ibi tí wọ́n gbé. Ó ní bẹ́ẹ̀ a ti gbìyànjú láti bá ìjọba orílẹ̀-èdè Nàìjíríà sọ̀rọ̀ àti àwọn tí wọ́n rí sí ètò àbúlédè yìí. Ó ní ṣùgbọ́n ṣé kí n má tàn yín, àìtí ìdí nǹkan kan gbọ́ láti ọ̀dọ̀ wọn. Bẹ́ẹ̀ wọ́n fi ọwọ́ yẹpẹrẹ mú ètò ààbò ìpínlẹ̀ Zamfara. Ó ní ó ṣe òun láàánú pé lásìkò tí ètò ìpolongo ìbò Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó ń lọ lọ́wọ́ ni òun ṣe bẹ́ẹ̀ ṣe ìlérí fún àwọn ènìyàn òun ní ẹkùn tó ń ti wá pé Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní kẹ́ ẹ dìbò fún, yóò sì ṣe àmójútó ètò ààbò yín èyí tó ti mẹ́ẹ̀. Ó ní ṣùgbọ́n níṣe ni ọ̀rọ̀ rí bẹ́ẹ̀ mọ́ o, tí gbogbo nǹkan sì ti bàjẹ́ lágbọn ètò ààbò ní ìpínlẹ̀ ọ̀hún. Òdí ní 200 ènìyàn ètò ni wọ́n ti jí gbé ní ẹkùn tí òun ṣojú fún ní ìpínlẹ̀ Zamfara náà. Ẹ jẹ́ mú fídíò tiẹ̀ náà wá kó máa ṣe ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn mi. Coming to the National Assembly, mentioning all this to me, that I serve in that assembly as the former chairman, House Committee on National Security and Intelligence, the result is not there. And what is expected all the time is engaging the stakeholders. In my own capacity, as a member representing my people, I try to engage some stakeholders, including the Minister of Defense, to discuss the issue, how they can come to our help. We have been looking forward to that, and then up to now, there is no much attention in order to address these menace. Anybody that knows the Borno State for the past 20 years or so knows that it's one of the most peaceful states in the country. Ọ̀rọ̀ ti di ìpínlẹ̀ Katsina báyìí, àwọn agbébọn ya wọ ilé ìwòsàn lọ́sàn-án gangan, wọ́n sì ṣekú pa òṣìṣẹ́ méjì ní ilé ìwòsàn ọ̀hún. Àwọn òṣìṣẹ́ méjì ní ilé ìwòsàn tó pè ní Sabuwa General Hospital ó ní àwọn agbébọn ti ṣekú pa ní ọ̀sán gangan báyìí, níbi tá a ti rí òṣìṣẹ́ lab technician àti ẹ̀ṣọ́ aláàbò tá a mọ̀ sí security guard ní ara àwọn ènìyàn tí wọ́n ń ṣiṣẹ́ ní ilé ìwòsàn ọ̀hún. Bákan náà tún ṣe ní àlàyé pé ní ìpínlẹ̀ Zamfara yìí, ìjọba ìbílẹ̀ Faskari ó ní wọ́n tún ti ṣe bẹ́ẹ̀ yìnbọn pa àgbẹ̀ olóko kan tó sì tún jí ènìyàn kan gbé ní ìpínlẹ̀ ọ̀hún. Níṣe ni nǹkan fararọ ní àwọn ilẹ̀ ní ìpínlẹ̀ Zamfara, ìpínlẹ̀ Katsina, Sokoto àti àwọn ìpínlẹ̀ míì ní orílẹ̀-èdè Nàìjíríà, níbi tí àwọn agbésùmọ̀mí tí wọ́n ti ṣe bẹ́ẹ̀ jẹ gàba ní gbogbo àwọn ènìyàn tó wà níbẹ̀ lórí, ní pàtàkì jùlọ ìpínlẹ̀ Borno, Plateau àti ìpínlẹ̀ Benue lórílẹ̀-èdè Nàìjíríà báyìí. Ó ti di inú igbó Sambisa o. Ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí àti tójú òfurufú náà tún ṣe bẹ́ẹ̀ ṣe kọlù sí inú igbó Sambisa tó sì ṣekú pa ọ̀gọ̀rọ̀ ikọ̀ Boko Haram ní inú igbó ọ̀hún. Ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí Operation Adinkaye pẹ̀lú àjọṣepọ̀ àwọn ọmọ ogun ojú òfurufú ó ní wọ́n ṣe bẹ́ẹ̀ ya wọ inú igbó Sambisa ètò wà nítòsí Garimbaba ní ìpínlẹ̀ Katsina gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé wípé ní ìpínlẹ̀ Borno Enumiago gẹ́gẹ́ bí wọ́n ṣe ṣe ní àlàyé wípé àwọn ènìyàn ọ̀hún ó tán jẹ́ ikọ̀ agbésùmọ̀mí Boko Haram tán fi inú igbó ọ̀hún ṣe ibùba. Ó ní wọ́n ti pàṣẹ fáwọn láti ọ̀dọ̀ olórí iléeṣẹ́ ọmọ ogun ilẹ̀ yìí pé gbogbo wọn pátápátá tán farasin sí inú igbó ọ̀hún. Ó ní kẹ́ ẹ mọ bí ẹ ṣe wọ́ wọn jáde tẹ́ sì ṣe bẹ́ẹ̀ ṣe ikú pa wọ́n ní ẹyẹ òsọkà. Èyí ló mú kí ikọ̀ ọmọ ogun ilẹ̀ yìí kí wọ́n tètè pa kìtìmọ́lẹ̀ tán sì ta mọ́ra. Ẹ wàá rántí wípé àtìmọ́lòyìn kan wá níbi ọ̀sẹ̀ tá à ń lò lọ́wọ́ yìí, níbi tá ti ṣe ìkọlù sáwọn ènìyàn náà nínú igbó Sambisa ọ̀hún láti ṣekú pa ikọ̀ Boko Haram 5 ọ̀tọ̀ọ̀tọ̀. Ní báyìí ọ̀gọ̀rọ̀ ní ikọ̀ àwọn Boko Haram èyí tí wọ́n ṣekú pa, bẹ́ẹ̀ náà bà ọ̀pọ̀lọpọ̀ ohun ìjà olóró wọn tí wọ́n bàjẹ́, níbi tá ti ní ọkọ̀ tí wọ́n ń lò láti fi ṣe àdó olóró, wọ́n ṣe bẹ́ẹ̀ dáná sun ọkọ̀ ọ̀hún. Bákan náà ni àdó olóró ti ìbílẹ̀ tán bá ní àkàtà wọn àti àwọn ohun ìjà olóró míì tí wọ́n ń gbìyànjú láti lò fi ṣọṣẹ́ ní gbogbo kọ̀rọ̀kọ́ndù ìpínlẹ̀ Borno.
dídùn púpọ̀ ṣókí òní ọbẹ̀ oge mọ́dẹ̀mọ́gẹ̀ fìlò ní kọjá ìpínpínjú ìròyìn wa kò jù báyìí lọ fún ti àkókò yìí ó ní ẹ̀ṣẹ̀ ọlọ́bẹ̀ ẹ̀ṣẹ̀ ọlọ́kẹ̀ṣẹ̀ ẹ̀yin tẹ́ bá mi jẹ́ ẹ̀kú àìbínú àmọ́ kí n tó máa lọ kókó tí mo mẹ́nubà nínú ìròyìn mi ẹ̀jìn sáré ṣe ìrántí rẹ̀ padà báyìí. Kò sí nǹkan kan fún Nasiru El-Rufai mọ́ ní agbọn òtó òṣèlú ó ti tẹ́ fún àwọn ènìyàn sì retí ìpadàbọ̀ rẹ̀ mọ́ bí tí wù kó mọ́ Daniel Bwala ó ní alósọ èyí di mímọ́. Níṣẹ́ ni wọ́n ti gba ẹni tó jẹ́ olórí àjọ JAMB nímọ̀ràn pé kí bàbá kó dẹ́kun ẹkún sunsun ní orílẹ̀-èdè yìí níṣẹ́ ni kó kọ̀wé fipò rẹ̀ lẹ̀ torí kò kájú òṣùwọ̀n gẹ́gẹ́ bí adarí àjọ JAMB. Bákan náà la mú wá pé lágbọn iná mọ̀nàmọ́ná níṣẹ́ ni mínísítà tó ń rí sí ètò iná mọ̀nàmọ́ná nílẹ̀ yìí láti sọ dímọ̀ wípé a nílò owó tó tó $10 billion ní ọdọọdún láti fi lè jẹ́ kí iná tó dúró re kó wà ní orílẹ̀-èdè Nàìjíríà. Asọdúnmọ̀ wípé níṣe ni ọmọlé ìgbìmọ̀ asòfin kan ti ṣe ní àlàyé wípé ajá ni wọ́n ọmọ tuntun jòjòló ó ní wọ́n pa fún ajá jẹ ní ọ̀dọ̀ àwọn ikọ̀ agbésùmọ̀mí ní ìpínlẹ̀ Zamfara báyìí. Ti ìpínlẹ̀ Katsina láti ní àwọn agbébọn ya wọ ilé ìwòsàn lọ́sàn-án gangan wọ́n sì ṣekú pa òṣìṣẹ́ ilé ìwòsàn méjì ọ̀tọ̀ọ̀tọ̀. Nínú igbó Sambisa ni wọ́n tún ti ṣekú pa ọ̀gọ̀rọ̀ àwọn ikọ̀ Boko Haram ní ìpínlẹ̀ Borno. Títí di ìgbà tá a tún padà máa pàdé lórí ìkànnì yìí àyànfẹ́ Elédùmarè ló kọ tèmi jẹ́.